lánàá ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 ni àwọn ikọ̀ tó ń rí sí ètò àpéjọpọ̀ kan tí àwọn ìgbìmọ̀ àáfàá àti ìmáàmù tó kó gbogbo ilẹ̀ yorùbá tó kó Ẹdó àti Delta sínú ṣe àbẹ̀wò sí ọba olúwo tilẹ̀ Ìwó ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́milóyè Tẹ̀lúà kọ́kọ́ aláṣẹ lórí òrìṣà gẹ́gẹ́ bí ọba tó gbé ẹ̀sìn Islam dání tó sì dúró lórí ọ̀kan ṣoṣo Ọlọ́run ní gbogbo ilẹ̀ yorùbá pátá. Ṣùgbọ́n kan tó dọ̀dọ̀ ọba olúwo tilẹ̀ Ìwó wọ́n ti kọ́kọ́ yà sí ọ̀dọ̀ bàbá mufti àgbà Sheikh Daud Ìmọ̀ràn-Mọ́láàsán gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbàfà tó sì di oyè ńlá mú nínú ẹ̀sìn nílẹ̀ yorùbá ni wọ́n fi kọ́wọ̀ọ́rìn pẹ̀lú bàbá mufti láti gba ọ̀dọ̀ ọba olúwo tilẹ̀ Ìwó lọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣàbẹ̀wò sí àwọn àgbààgbà àwọn bàbá tí wọ́n jágbà àgbàfà nílẹ̀ Ìwó tán síwájú kí ọba olúwo tilẹ̀ Ìwó ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́milóyè Tẹ̀lúà kọ́kọ́ tó yọjú sí àwọn ikọ̀ yìí ni lára wọn tí wọ́n bá ojúlówó ọmọ yorùbá sọ ni wípé ó gbé ọjọ́ kẹta àbí ìkẹrin táwọn ti wà lórí ìrìn àjò bí yóò ṣe dà tí ọba olúwo tilẹ̀ Ìwó ti jáde sí wọn bẹ́ẹ̀ náà ni sẹ́nitọ̀ tó ń sojú ìwọ̀ oòrùn nípínlẹ̀ Ọ̀ṣun nílùú Àbújá sẹ́nitọ̀ Kọmọrùdín Akọgunlérè Oyèwùmí tọ́jú wọn bí ìlú òkèrè náà ti bá wọn níjókòó tí ọba olúwo tilẹ̀ Ìwó sì ń sọ di mímọ̀ fún sẹ́nitọ̀ pé iṣẹ́ ọlọ́run ló délẹ̀ tí wọ́n sì fi dá àwọn ikọ̀ tí wọ́n sojú ìgbìmọ̀ aláàfáà àti ìmáàmù ńlẹ̀ yorùbá tẹ́ẹ̀dẹ́ Ẹdó àti Delta pé sẹ́nitọ̀ náà dá sí ó sì di ọ̀ranyàn kí sẹ́nitọ̀ dá sí torí pé ọmọlúàbí ni sẹ́nitọ̀ Lérè Akọgun. lẹ́yìn náà ni sẹ́nitọ̀ àti ọba olúwo tilẹ̀ Ìwó jọ jíròrò ráńpẹ́ lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú Ìwó tí ọba olúwo tilẹ̀ Ìwó sì ní àwọn yọ̀ǹda sẹ́nitọ̀ kí wọ́n máa lọ torí pé ọ̀nà wọn jìn kí àwọn lè ráàyè dá àwọn ikọ̀ tó wá sojú àwọn mọ̀mù àti àwọn àfáànlẹ̀ yorùbá tẹ́ẹ̀dẹ́ Ẹdó àti Delta lóhùn. lẹ́yìn tí Dr. Daud Abanikanda láti ìlú Ògbómọ̀ṣọ́ kí ọba olúwo tilẹ̀ Ìwó tán tí Sheikh Almudir Ajigini náà sì sọ̀rọ̀ ráńpẹ́ ní bàbá ọba olúwo tilẹ̀ Ìwó bá gba gbohùngbohùn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gba àwọn ikọ̀ yìí níyànjú tí wọ́n sì jẹ́ kí wọ́n mọ pàtàkì ohun tí wọ́n gbé dání àti ìrìn àjò tí wọ́n rìn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn ìpèníjà tí ó kojú wọn o tí wọ́n sì tún gbà wọ́n níyànjú pé wọn ò gbọ́dọ̀ yẹ̀ wọn ò gbọ́dọ̀ gbò nǹkan kan ò sì gbọ́dọ̀ kọdí wọn àyàfi kí wọ́n sáré bí wọ́n ó ṣe láṣeyọrí lórí ìrìn àjò tí wọ́n gbé dání torí pé ó jẹ́ ìrìn àjò pàtàkì tí ó la mùsùlùmí kúrò nínú ìlà ìlò tí wọ́n ń kojú àti àìlágbára tó ń jẹ́ ìpèníjà fún àwùjọ mùsùlùmí. nígbà tí ọ̀rọ̀ yìí dé ààyè kan ni ọba olúwo tilẹ̀ ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí bá pe àwọn tí wọ́n síwájú nínú àwọn ikọ̀ yìí pé ẹ súnmọ́ mi ni ọba tó tẹ̀síwájú oríṣi ọ̀nà fún wọn pé kẹ́ ẹ ṣàṣeyọrí òun ni ọ̀nà àbáyọ fún àwùjọ mùsùlùmí o tí wọ́n sì tún yànnàná ìdí pàtàkì tí wọ́n fi gbọ́dọ̀ kópa níbi òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. lẹ́yìn náà ni àwọn ikọ̀ yìí bá gbéra ni wọ́n bá tún tẹ̀síwájú nínú ìrìn àjò wọn o pé àwọn ò dúró àwọn tó ń lọ ni wọ́n bá ń kíra wọn ni wọ́n bá bọ́ta nínú ààfin ọba olúwo tilẹ̀ Ìwó báyìí ni wọ́n ṣe ń padà sí wọ́n tó ń tẹ̀síwájú lórí ìrìn àjò wọn o. lórí ìkànnì ojúlówó ọmọ yorùbá náà ni ẹwà tẹ́tí ń wò wá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kọ̀ọ̀kan máa wò wá rèé ẹ comment ẹ share kẹ ẹ like ẹ fi èròǹgbà yín sí abala àríwísí lórí ìròyìn tá a mú wá fún yín yìí ẹ̀rí jù báyìí lọ a ò ní fọ́ yìí mọ́ àwa lámọ̀ wá ẹ̀yin láwọn máa bá a tún máa pàdé ó dàbọ̀.